wọ́n fi ẹ̀sìn wọ́n fi rú yín lójú, wọ́n fi ẹ̀sìn wọ́n fi gba gbogbo lẹ̀, wọ́n fi ẹ̀sìn wọ́n fi wọlé sí yín lára. Náà Fúlàní tó wá àtàkì yín níbẹ̀ yẹn sẹ́, mo ń bi í léèrè. Tó bá jẹ́ pé ìjà ẹ̀sìn òun ni wọ́n ń jà, tó jẹ́ pé alimuslim akọ̀lẹ̀ mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá ni wọ́n, òun ni wọ́n ń jàjà fún. Só yẹ kí wọ́n pa mùsùlùmí, ṣebí kírísítẹ́nì kan àtàwọn ẹlẹ́bọ ló yẹ kí wọ́n pa ń bẹ̀. Wáyé tí wọ́n pa àwọn muslims náà, tí ẹ bá ṣe kórí wa ò pé kẹ́ẹ̀mọ̀ wípé ilẹ̀ yìí ni wọ́n fẹ́ bá ti lóò ṣe Islam mọ́. Ìjọ tó bá ti lóò ṣe Islam mọ́, ìjọ náà ni bàbá rẹ̀ ti mú lọ́tà, ìjọ náà ni ìyá rẹ̀ ti mú lọ́tà, ìjọ náà làwọn ẹbí rẹ̀, ẹ̀gbọ́n ni àbúrò ni wọ́n ti mú lọ́tà torí pé lóò ṣe Islam mọ́. Onígèlè wèrè yìí, onígèlè ìgbàwé Ìlọrin yìí kìí náà kó kọ́ tiẹ̀. Ó pe ìrántí ó kọ rẹ̀ mọ́jáde àbígbò àbíkí náà pera wọn. Bọ́ ṣe wáyé ìjọ́ kìíní àrẹ ló sọ nínú wáàsí rẹ̀ kan gẹ́gẹ́ ìran Sudan ní babalábàbà òun. Àti wọ́n mọ̀ ní ìran Sudan ní babalábàbà rẹ̀ náà. Ìmọ̀ bàbá náà sọ ń jó lórí bàtà babalábàbà bọ̀ láti Mali. Farouk ní Kijipa ìran Fúlàní ni tẹ́bá ti rí ẹ́ ti nà. Gbogbo àwọn ọmọ yẹn àlùfùlání Fúlàní gbogbo wọn. Wọ́n ń ṣe ìran Yorùbá, wọ́n ń ṣe Nigerians, wọ́n ò wá láwọn òní wọn ò ní. Ẹ wá fẹ́ sọ gbogbo Kwara State, ẹ fẹ́ sọ di ìlú àlùmọ́jìrì. Kọ́lọ́run ṣe dáadáa fún Sunday Igboho, tí Sunday Igboho ò bá lọ bá wọn ní ìgangan níjọ́ kìíní àná. Ọlọ́run ló mọ ipò tí Ọ̀yọ́ State tí ò bá wà báyìí lọ́wọ́ àwọn ènìyàn. Ẹ̀yin rò pé fẹ́ fìfẹ́ gbà wọ́n mọ́ra. Ẹ̀rọ pẹ́ fi ìfẹ́ gba àwọn èèyàn mọ́ra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá jẹ́ fẹ́ mọ̀ ìfẹ́ gba àwọn mọ́ra. Ẹ mọ̀ wípé páńpẹ́ ikú òun ni wọ́n dẹ kalẹ̀ tẹ́yìn rẹ́rìn sí wọn tán lọ́jọ́ pé dúdú ló wà ní wọn tán tútọ́ fún jáde fún yín. Ẹ̀yin náà ẹ wo bí wọ́n ṣe ń yìnbọn, ẹ wo Ọlọ́run ló mọ irú ìbọn tí wọ́n gbé dání, ẹ wo tí wọ́n fojú àwọn èèyàn rí nínú ìlú wọn tí ò sí fọ́nàbalẹ̀. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣe bọ́mọdé, mo ṣe bàgbọ̀gbà, mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn òdì gbogbo tẹ́tún ti láǹfààní látún ti máa gómi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá, àtùpà wa ò gbọ́dọ̀ kú. Ṣàlàáfíà ni mo bá gbogbo wa. Mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe. Ọmọ Bàdéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. Èmi amọ̀lẹ́bí lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àrùwọ̀ onígbò ẹja kìkì ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀. Èmi lọmọ Bálùfọ̀n aláyémọ rẹ, ọmọ onílẹ̀kẹ̀ ẹ̀yùn, ọmọ onílẹ̀kẹ̀ ṣẹ̀gí. Kí ni tí a fẹ́ gbé ẹ̀wò lórí ètò, kí ni tí a jọ fẹ́ sọ? Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ọ̀rọ̀ tó ń bà mí nú jẹ́ púpọ̀ ni. Tádẹ̀ ti ń pariwo látijọ́ yìí, àmọ́ bá ṣe ń pariwo yẹn àwọn èèyàn rò pé bóyá ọ̀rọ̀ ẹ̀sìn lákàn à ń jà fún à ń pariwo ẹ̀sìn. Akin tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn, ẹ wo fídíò yìí, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí.
fídíò tẹ́ ń wò yìí ó ní ìlú tí wọ́n pè ní ẹ̀rúkú àbí ẹ̀rùkù sí ní Kwara State. Fídíò tó ṣẹlẹ̀ ní bóyá àná àbí ìjẹta òní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí níjọ́ Sunday. Àwọn agbésùmọ̀mí, àwọn agbébọn, àwọn bandit, àwọn ọmọ ẹrú Fúlàní tó sọ àwọn di kànrànjọ́gbọ́n, àwọn bandit, àwọn Boko Haram, àwọn agbébọn, wọ́n lọ yabo chọ́ọ̀chì yìí nípínlẹ̀ Kwara State. Wọ́n dẹ̀ abduct ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ àti pásítọ̀, wọ́n dẹ̀ pa àwọn bíi 3 àbí 4 lẹ́mí wọn lọ sí. Ẹ̀yin náà ẹ wo bí wọ́n ṣe ń yìnbọn, ẹ wo ọlọ́lọ́mọrúbọn tí wọ́n gbé dání, ẹ wo tí wọ́n fojú àwọn èèyàn rí nínú ìlú wọn tí ò sí fọkànbalẹ̀. Ìta ń gbìyànjú àti ṣàlàyé nígbà tá à ń sọ fún yín wípé àwọn tí wọ́n pera wọn ní kíní kan ìsìlámù yìí irọ́ ni wọ́n ń pa, wọ́n fẹ́ wá gba ilẹ̀ yín ni. Ẹ lọ wo gbogbo àwọn tó ti ń tán ṣojú wọn tó pera wọn ní Boko Haram, bandit kankan yìí, ẹ lọ wo ojú gbogbo wọn tí wọ́n ń ṣọ́ ara wọn lórí mọ̀máwòrán gan. Ẹ rí pé ojú wọn ojú àwọn Fúlàní ni. They are Sudanese, they are Malians. Àwọn ìran Fúlàní ni àwọn pípù yìí, ẹ lọ wo wọn, gbogbo alájọ́ rí. Tó bá pààyàn tó bá pariwo Allahu Akbar, wọ́n fi ń pa àwọn èèyàn. Ìlọrin, in tó sọ Ìlọrin di Ìlọrin lónìí, táwọn Fúlàní fi gba Ìlọrin lónìí, táwọn Fúlàní fi jẹ gàba lé Ìlọrin lónìí, in tí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí láwọn ìlú tó kù ní Kwara, òun náà ló ṣẹlẹ̀ nílọrin. Àfọ̀njá tó mú ọlọ́rẹ̀ lọ́jọ́ kìíní àná, ó ní Alimi ló fi bìtírẹ̀ tó fi kógun jà àwọn ọmọ Yorùbá bẹ̀. Ìlọrin iná fi gbà lọrin máwọn Yorùbá lọ́wọ́ lónìí. Ẹ wá wo tí ń ṣẹlẹ̀ káàkiri agbègbè Ìlọrin, agbègbè ní Kwara State generally. Ẹ wo tí àwọn Fúlàní yìí, àwọn bandit fojú wọn rí. Ẹ̀yin rò pé fẹ́ fìfẹ́ gbà wọ́n mọ́ra, ẹ rò pé fẹ́ fi ìfẹ́ gbà àwọn èèyàn mọ́ra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá jẹ́ fẹ́ mọ̀ fìfẹ́ gbà wọ́n mọ́ra. Ẹ mọ̀ wípé páńpẹ́ ikú òun ni wọ́n dẹ kalẹ̀, tẹ́yìn rẹ́rìn sí wọn tán lọ́jẹ́ pé dúdú ló wà ní wọn tán tútọ́ funfun jáde fún yín. Wọ́n fi ẹ̀sìn, wọ́n fi rú yín lójú, wọ́n fi ẹ̀sìn, wọ́n fi gba gbogbo lẹ̀, wọ́n fi ẹ̀sìn, wọ́n fi wọlé sí yín lára. Ìta pípù ìṣe nìyẹn, wọ́n fi ẹ̀sìn, wọ́n fi wọlé sí yín lára. Al-Muslim akhul Muslim, al-Muslim akhul Muslim. A máa ṣe bí wèrè. Mùsùlùmí àti Mùsùlùmí lọ́mọ ìyá, wọ́n bá sọ̀rọ̀ àwọn Yorùbá àti Yorùbá bá sọ̀rọ̀ àwọn dọ̀tá lórí ẹ̀sìn. Wọ́n fi Islam, wọ́n fi tẹ̀yìn pé Mùsùlùmí àti Mùsùlùmí nìkan lọ́mọ ìyá ara wọn. Àlòkùnránù tẹ́gbẹ̀wá tó pẹ̀lú Al-Qur'ani, wọ́n fi àwọn ọ̀rọ̀ inú rẹ̀, àwọn ìtàn tó wà ń bẹ̀, wọ́n fi da ọpọlọ yín rú. Wọ́n sọ fún pé kẹ́ mọ́ nífẹ̀ẹ́ ní tí ẹ bá ti ṣe Mùsùlùmí, ẹ gbọ́dọ̀ mú lọ́mọ ìyá, ẹ gbọ́dọ̀ mú ní ọ̀rẹ́ kọ̀kọ̀. Spirit yẹn náà dẹ̀ ní gbogbo àwọn Mùsùlùmí ni wọ́n gbìn sí wọn nínú ọ̀nà ni wọ́n lò. Nígbà tó bá ti wá sọ bẹ́ẹ̀, bó lẹ ṣe fẹ́ mú Yorùbá tẹ́jọ́ jẹ́ Yorùbá tẹ́jọ́ jọmọ ìyá, bó lẹ ṣe fẹ́ mú lọ́rẹ̀ẹ́. Ẹ ní mú lọ́rẹ̀ẹ́, ẹ mú lọ́ta ni. Léyìí tó fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹbí, ọ̀pọ̀lọpọ̀ fámílì tí ìkan náà ẹbí yẹn tó bá fi lè sọ pé ó ṣe Islam mọ́, tó kúrò nínú Islam, tó bọ́ sínú nǹkan míì, gbogbo àwọn ẹbí yẹn wọ́n dẹ̀ mú lọ́tà, wọ́n dẹ̀ kọjú jà sí tó bá ti lóò ṣe Islam mọ́. Ìjọ tó bá ti lóò ṣe Islam mọ́, ìjọ náà ni bàbá rẹ̀ ti mú lọ́tà, ìjọ náà ni ìyá rẹ̀ ti mú lọ́tà, ìjọ náà làwọn ẹbí rẹ̀, ẹ̀gbọ́n ni àbúrò ni wọ́n ti mú lọ́tà torí pé lóò ṣe Islam mọ́. Islam wá sọ wá di ọ̀tá ara wa, ó sọ ọmọ ìyá di ọ̀tá ara wọn, ó sọ bàbá di ọ̀tá fọ́mọ, ó sọ ọmọ di ọ̀tá fún bàbá. Tó jẹ́ pé tó bá ní egiri kẹjẹsìn, bàbá rẹ́dì àti pa ọmọ ẹ̀ torí ẹ̀sìn, ọmọ rẹ́dì àti pa bàbá ẹ̀ torí ẹ̀sìn.
ẹ̀dẹ̀ pé yẹ ní ẹ̀sìn fún wa, ìyẹn lẹ́ni káwọn ọmọ tẹ̀lé. Wọ́n gba àṣà àti ìṣe wa, wọ́n gbà lọ́wọ́ wa, wọ́n gba ìjọmọlúàbí, wọ́n gbà kúrò lára wa, wọ́n wá fi ẹ̀sìn wọ́n wá ti wọlé. Ẹ̀sìn tó ti wọlé lọ́jọ́ kìíní àná Kwara State olódọ̀rọ̀ sí wọn lọ́rùn yìí, olódi wàhálà sí wọn lọ́rùn yìí. Ẹ̀yin náà wọ́n tó ṣẹlẹ̀ ní church ọgbọ́n ṣe kó bọ̀lọ̀ tí wọ́n pa àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n dẹ̀ adopt àwọn tó kù. Ṣé tá a fẹ́ lajúlẹ̀ kó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá rèé? Ṣé tí a fẹ́ lajú wálẹ̀ kó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá ṣó ní? Ọmọ Yorùbá ìmọ̀jì á ronú. Mo ń sọ fún wa níjọ́ kìíní àná nínú fídíò mi kan tí mo ṣe, mo ní tá a bá mọ àgbákò tó wà nílẹ̀ fún ìran Yorùbá pẹ̀lú àwọn tá ń gbà mọ́ra lórúkọ ẹ̀sìn lórí ẹ̀sìn tá ń gbà mọ́ra yìí, mo ní ẹ mọ̀ wípé àdánwò ńlá ní bẹ́lẹ̀ fọmọ Yorùbá á jìjàgbara láti gbára wa kalẹ̀ lọ́wọ́ àwọn ajogun tán pẹ̀lú àwọn Fúlàní. In every corner wọ́n dẹ̀ gba àṣà àti ṣe lára ìjọmọ Yorùbá, wọ́n dẹ̀ gbà lára ìjọmọ Yorùbá, wọ́n dẹ̀ fi àṣà àti ṣe tí wọ́n rọ́pò ẹ̀, wọ́n dẹ̀ pè lẹ́sìn fún yín. Gbogbo àwọn àfáà nílẹ̀ Yorùbá wọ́n dìran Fúlàní látara ìmúra lẹ́tì kọ́kọ́ mọ̀ wọ́n. Wọ́n pe láwàní fún yín, wọ́n pè ní ìmúra ẹ̀sìn. Wọ́n pe jàláàbù fún yín, wọ́n pè ní ìmúra ẹ̀sìn. Gbogbo pẹ̀lẹ̀ sí ní wàlùkímbà, wọ́n pè ní ìmúra ẹ̀sìn. Ní ìmúra àwọn Senegalese, ìmúra àwọn Malians, ìmúra àwọn North Africa, tó jẹ́ pé torí eruku desert tó wà lọ́dọ̀ tí wọ́n, torí eruku àwọn fi máa ń wé kíní sórí pé kí eruku mọ̀ bà máa ṣe sí irun wọn. Ó lẹ́yìn gbàwèrè rẹ̀ bí tẹ́ sọ́dẹ̀sìn. Wọ́n wá pààrọ̀ ìjọmọlúàbí ara yín. Ẹ wá lè bọ́mọ̀ ìyá yín ṣe. Ọmọ ṣe o. Ẹ̀yin náà ewu bó ṣe pa àwọn èèyàn nípakúpa. Ìtí òwò ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn dìdìrì tó wà lọ́rin tán pé àwọn ní kìíní kan Yorùbá yìí tó wà lọ́rin ní Kwara State tán gbàbọ̀dé. Ìtí òye wọn ni wípé chọ́ọ̀chì tí àwọn bandit yìí, àwọn agbébàgbésùn mi, chọ́ọ̀chì tí wọ́n lọ rédì, tí wọ́n lọ abduct àwọn tó wà ńbẹ̀. Ẹ sọ fún mi, gbogbo àwọn ìlú tó yíká tí wọ́n ti abduct àwọn èèyàn tó ti pa àwọn èèyàn, ṣé Christian nìkan ni wọ́n adopt? Ṣé Christian nìkan ni wọ́n pa? Ìwọ tó pè ẹ́ lọ́mọ Yorùbá tó pè ẹ́ ní Muslim, ṣé wọn ò pa àwọn Mùsùlùmí ní àwọn ìlú yẹn? Tó bá jẹ́ pé ìjà ẹ̀sìn ni wọ́n ń jà, sọ pé wọ́n pa àwọn Mùsùlùmí. Náà Fúlàní tó wá àtàkì yín níbẹ̀ yẹn sẹ́, mo ń bi léèrè. Tó bá jẹ́ pé ìjà ẹ̀sìn òun ni wọ́n ń jà, tó jẹ́ pé alimuslima kò lè Mùsùlùmí àti Mùsùlùmí ọmọ ìyá ni wọ́n, òun ni wọ́n jàjà fún. Só yẹ kí wọ́n pa Mùsùlùmí, ṣé bí Kírísítẹ́nì ká àtàwọn ẹlẹ́bọdé ẹ̀kọ́ mọ́ pa ń bẹ̀. Why tí wọ́n pa àwọn Muslims náà? Tí ẹ bá ṣe pórí wa ò pé kẹ́ẹ̀mọ̀ wípé ilẹ̀ yìí ni wọ́n fẹ́ wá gbà, kẹ́ẹ̀mọ̀ kó fẹ́ jẹ gàba lé yín lórí ni. Ṣé bẹ́ẹ̀ rí Fúlàní bàbá Fúlàní wèrè kan tó bọ́ sórí social media níjọ́ ní tánà interview tí ń sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ tó ní Fúlàní ló ní Ọ̀yọ́, àwọn làwọn gba Ọ̀yọ́ láàyè, àwọn Ọ̀yọ́ táwọn wá gbà láàyè yẹn wọ́n á fẹ́ jẹ gàba láwọn lórí. Wọ́n ti ń sọ̀tàn fún yín, wọ́n ti ń pàtàn fún yín pé àwọn làwọn ní Ìlọrin, àwọn làwọn ní Kwara State, àwọn gẹ́gẹ́ làwọn ní Ọ̀yọ́, àwọn làwọn gba Ọ̀yọ́ lálejò. Ọmọ Yorùbá, Aláàfin Ọ̀yọ́, jurisprudence yín ó ní gbogbo bí táà ń sọ yẹn, gbogbo kìníkà Òkè Ògùn Kwara State kìníkà ẹgbẹ́ kan, ilẹ̀ Yorùbá ni Ọ̀yọ́ ló ní Ìlọrin dọ̀lá. Kí wá ní tẹ́ ń ṣe Aláàfin Ọ̀yọ́ bàbá? Ìgbésẹ̀ wo lẹ ń gbé gẹ́gẹ́ bí Aláàfin?
kí gbogbo rògbòdìyàn tó ń bẹ lọ́nà yẹn kó lè stop. Àmọ́ irọ́ gbogbo ẹ̀yin Ọ̀yọ́, ẹ̀yin ọmọ Ọ̀yọ́, kàkà kẹ́ ẹ dìde kẹ́ ẹ lọ fèsì wọn lókè ní gbogbo àwọn òkè ògùn kankan tá à ń sọ yìí, èkúrú àbí èkúrú sí ni àbí èkúrá sí náà tó kọ wọn ni, kẹ́ ẹ lọ fèsì wọn bẹ̀, kẹ́hùn yóò kẹ́ ẹ láhùn, kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe gba ìran Yorùbá, ìran Ọ̀yọ́, gbogbo àwọn Ọ̀yọ́ tó wà nílùú yìí, kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe gbà wọ́n kalẹ̀. Irọ́ ìjà ìmí ju ọ̀rọ̀ ojú mi lẹ̀ ń jà lórí afẹ́fẹ́. Old glory lẹ́ ń jà fún àwọn aláṣẹ kìíní kan, àwọn aláṣẹ gbá, àwọn aláṣẹ ṣé ìjà ìmí ju ọ̀rọ̀ ojú mi sólò yẹ kọ́ ọmọ Yorùbá ọmọ jà nísìn, sólò yẹ kó akámọ́ bára wa jà. Lọ́jọ́ kìíní àná táwọn pípù yìí tí wọ́n fẹ́ da Ifẹ̀ rú, tí wọ́n fẹ́ dá ìjà lẹ̀ nífẹ̀ẹ́, kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ ó ní ìgbésẹ̀ tí wọ́n gbé, ó ní ìgbésẹ̀ tí Ọ̀jájá gbé pẹ̀lú state government lọ́ṣun state, ó ní lẹ́tà tí wọ́n kọ, ó ní ìgbésẹ̀ tí wọ́n gbé tó fi dẹ́kun gbogbo rádaràda yẹn. Irú tá à ń fẹ́ nìyẹn, ká jà fún security ìran Yorùbá, ká jà fún ara wa, ká má jẹ́ kí àwọn kan kí wọ́n wá gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́, kí wọ́n wá sọ wá di dàdá dídí. Àwọn tó gbogbo àwọn ọmọ Ìlọrin, àwọn ọmọ Ọ̀yọ́ tó wà Ìlọrin, wọ́n ti di dàdá dídí already. Wọ́n kàn sọ Yorùbá lẹ́nu ni, they are all Fulanis. Wọ́n kàn sọ Yorùbá lẹ́nu ni, gbogbo Ìlọrin Fúlàní ni wọ́n. Ọmọ Yorùbá tó jẹ́ Yorùbá tó lẹ́ta lè sọ pé original Yorùbá ni nílọrin wọn ò tó 2% mọ́. Tó bá dẹ̀ jẹ́ pé kò rí bẹ́ẹ̀, tó yẹ pé ọmọ Yorùbá tó wà lọrin tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó jẹ́ ọmọ Yorùbá tó wà lọrin, tó bá gbà wípé àwọn ẹsẹ̀ 2%, tó bá gbà pé àwọn pọ̀ jù àwọn Fúlàní tó wà bẹ́ẹ̀ lọ, ó yẹ ẹgbẹ̀rẹ̀ ayé ń jà kárí. Ẹ jà láti gba ilẹ̀ bàbá yín padà. Ẹ gbé ìgbésẹ̀ láti gba ilẹ̀ yín padà. Kí ẹ sápò fún bullying, táwọn Fúlàní bully yín, ká má bully yín bẹ́ẹ̀ mọ́ nílọrin. Ẹ wá fẹ́ sọ gbogbo Kwara state, ẹ fẹ́ sọ di ìlú àlùmọ́jìrì, ẹ fẹ́ sọ di àwọn ìlú tí ò ní ìjọmọlúàbí lára, wọn ò lọ́wọ́ lára. Ẹ jẹ́ ronú kàmọ́ tá ń ṣe. Ẹ̀yin náà wòran àwọn ẹni ẹlẹ́ni wà ní chọ́ọ̀chì, wọ́n ń ṣe ìsìn tí wọ́n sì kó bọ̀ lọ bá wọn bẹ̀, wọ́n sì kó ìbọn wọn lọ kó bá wọn bẹ̀. Tó bá wù yín ẹ ronú, tó bá wù yín ẹ má ronú, ẹ jẹ́ kí wọ́n ẹ lajúlẹ̀ kán gba gbogbo Kwara mọ́ yín lọ́wọ́. Ẹ̀yin Ọ̀ṣun ẹ má jà lajúlẹ̀ o, ẹ má jà lajúlẹ̀ o, ẹ jẹ́ káwa náà múra lẹ̀, tó láwọn eléri búhun gbogbo bó ṣe gbalẹ̀ Yorùbá pátápátá ni wọ́n wá. Tó bá sì ti nẹ́gà kúrò ní Kwara tó bá ti ń wọ ọ̀fàwọ̀ ẹ̀rin wọn súnmọ́ súnbọ̀ náà, ẹ má jà wá lajúlẹ̀ fún wọn. Ẹ̀yin Ìbàdàn ẹ má lajúlẹ̀ fún wọn. Kọ́lọ̀ ṣe dáadáa fún Sunday Igboho, tí Sunday Igboho bá lọ bá wọn ní ìgangan níjọ́ kìíní àná. Ọlọ́run ló mọ ipò tí Ọ̀yọ́ state tí ò bá wà báyìí lọ́wọ́ àwọn pípù yẹn. Ẹ jẹ́ á ronú, ẹ jẹ́ á mọ̀ tá ń ṣe. Ẹ má jẹ́ àwọn pípù yìí, ẹ má jẹ́ wọn sọ ìran Yorùbá ká sọ wá dẹni tí ò ní tàn mọ́. Let's fight for what is ours. Ẹ jẹ́ káwa náà defend the territory wa. Ẹ má jẹ́ wọn kó dìgbà tí wọ́n bá wá kó bàbá àwọn èèyàn nínú yàrá àwọn gangan báyìí, wọ́n ti ṣe náà ready. Ẹ má jẹ́ wọn gba gbogbo ilẹ̀ Yorùbá tán. Níta ń sọ ẹ jẹ́ kájọ reason sí. Àwọn máa tọ́ òun rìn wá, àwọn máa tó kó wá balẹ̀ jẹ́. The funniest part of it ni pé àwọn Fúlàní tá ń sọ yìí, they are not Nigerians. Wọ́n ń sọ ọmọ Nàìjíríà. Àwọn Fúlàní tá ń sọ yìí, wọ́n ń sọ ọmọ Nàìjíríà. Àwọn tó wá láti Togo ń bẹ́nu wọn, àwọn tó wá láti Mali ń bẹ́nu wọn, àwọn tó wá láti Sudan ń bẹ́nu wọn. Onígèlè wèrè yìí,
onígèlè ní ìgbàwé Ìlọrin yìí kí náà kó kọ tiẹ̀ tó pe ìran tí ó kọ rẹ̀ mọ́jáde àbígbò àbí kí náà pera wọn. bọ́sẹ̀ wáyé ìjọ́ kí náà ló sọ nínú wáàsí rẹ̀ kan gẹ́gẹ́ ìran Sudan ní babalababa òun àti wọ́n mọ̀ ní ìran Sudan ní babalababa rẹ̀ náà ìmọ̀ bàbá náà sọ ní onígbà táwọn babalababa bọ̀ láti Mali. Farouk ní Kijipa ìran Fúlàní ni tẹ́bá ti rí ẹ́ ti mọ̀ gbogbo ọmọ àlùfùlání Fúlàní gbogbo wọn ìran wọn ń ṣe ìran Yorùbá wọn ń ṣe Nigerians wọn ò wá wọn ò níran àwọn tí ò níran wọn fẹ́ mọ́ control ìjọmọlúàbí ara wa ẹjẹ́ ronú náà àwọn ọmọ àlè tí wọ́n fẹ́ sọ ọdọ ọmọ kọ́ kèsẹ́ bí wọn náà ṣe báwọn alágbà wọn láàyè wọ́n ní àlejò kí máa di ẹdúdú ní ọbẹ̀ àfi tán bá sọ fún ẹja ronú kámọ́ tàà ń ṣe kámọ́ jẹ́ ká di kámọ́ sọ adẹ́dù arìnlẹ̀ kámọ́ sọ adẹni tí ò ní nítàn mọ́ tàbá wá fẹ́ dẹni tí ò ní nítàn mọ́ ẹ jẹ́ ká rántí kámọ́ rán wọn létí ìtàn tàbá ti rán wọn létí ìtàn tájà fún ẹ̀tọ́ wa tàbá ti rán wọn létí ìtàn tájà fún ẹ̀tọ́ wa àá nítàn torí ẹni tí ò bá ti nítàn mú ìpẹ́ tán àwọn òwà nítàn táà bá ti mọ̀ tán wa táà bá ti ń sọ̀tàn wa à nítàn títí nígbà míì tẹ́lá àǹfààní àti pàdé mi lórí ètò ta pè ní Ìràpadà ọmọ Yorùbá ọmọ bá dé ọ̀làdẹ Ìkíjìpá olóko tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kò